bí a ṣe gbọ́ wọ́n ní àwọn elder tí wọ́n advice àǹtí wa wípé kí wọ́n gbé ọmọ wá sí ibi àjọ̀dún tádéníkàwò èyí tí wọ́n ṣe àjọ̀dún ọmọọba fún. Wọ́n ní kábíyèsí bínú sí wọn. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ńkọ́? Ẹ̀yin náà mọ̀ wípé a sọ gist kan lánàá wípé wọ́n ṣe àjọ̀dún ọmọọba fún tádéníkàwò nínú ààfin bàbá wa Erinlá, èyí tó jẹ́ pé ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n wá síbẹ̀ pẹ̀lú ìlù àti ijó dẹ̀ ni wọ́n fi ṣe àjọ̀dún yìí fún. Ibẹ̀ ni a ti gbọ́ pé àǹtí wa ó gbé ọmọ tiẹ̀ náà wá tí ó fi ń béèrè pé ṣé wọn ò ní ṣe fún ọmọ òun ni, ẹ̀yin èèyàn lé. Bí a ṣe gbọ́ wọ́n ní àwọn elder kan wà tó jẹ́ pé inú wọn ò dùn sí nǹkan tí àǹtí wa sọ wípé torí ìgbà tó sọ ọ̀rọ̀ yẹn wọ́n wojú ẹ̀, àwọn kan ní kó jókòó wípé nǹkan tó ń ṣe kò kàn. Nǹkan tí a gbọ́ nìyẹn, ẹ̀yin èèyàn lé. Ṣùgbọ́n wọ́n ní àwọn elder tó jẹ́ pé wọn ń ṣe èèyàn dáadáa nínú wọn, wọ́n ní kábíyèsí bínú sí wọn. Ní àwọn tí wọ́n ní kó jókòó yẹn, wọ́n ní wọ́n sọ fún un wípé ìgbà tí kábíyèsí ń ṣe àdúrà kò yẹ kí wọ́n interrupt bàbá wa Erinlá, wípé kò yẹ kó dá ọ̀rọ̀ mọ́ bàbá wa Erinlá lẹ́nu, wípé ṣé kò ní respect fún bàbá wa Erinlá ni, wípé báwo ló ṣe máa sọ̀rọ̀ lórí àdúrà tí wọ́n ń ṣe, wípé ìwà tó wù yẹn kò bójú mu rárá. Gbọ́ wọ́n ní bí àwọn elder tí wọ́n ní kó gbé ọmọ wá sí ibẹ̀, wọ́n ní bó ṣe tako Queen Naomi nìyẹn pé kò yẹ kí wọ́n jókòó síbi tí wọ́n jókòó sí, wípé nítorí Queen Naomi ò tí ì parí ritual wọn. Ṣé ẹ mọ̀ pé a sọ fún yín pé àwọn ritual kan wà tó yẹ kí Queen Naomi ṣe tán dẹ̀ ti ṣe àwọn kan. Wọ́n ní so ibi tán jókòó sí yẹn kò yẹ kán jókòó síbẹ̀. Wọ́n ní nǹkan tí àwọn elder yìí tí wọ́n ń sọ nìyẹn. Wọ́n ní ṣùgbọ́n bàbá wa Erinlá kò dá wọn lóhùn o, wípé bàbá wa Erinlá fi wọ́n sílẹ̀ ni kí wọ́n máa ro ẹjọ́ wọn lọ. Wọ́n dẹ̀ ń ṣe àdúrà àti ọdún èyí tí wọ́n ń ṣe fún tádéníkàwò ọmọọba, ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ nìyẹn. Bí a ṣe gbọ́ wọ́n ní àwọn elder yìí tó ní kí àǹtí wa kí wọ́n wá kán gbé ọmọ wá, wípé ní ọjọ́ yẹn wípé wọ́n á rí nǹkan kan ṣe sí ọ̀rọ̀ yẹn, wípé àwọn gangan, wọ́n ní àwọn elder yìí gangan àwọn ni wọ́n sọ ọ̀rọ̀ yẹn wípé kí àǹtí wa kí ó wá sí inú ààfin bàbá wa Erinlá. Nǹkan tá a gbọ́ òun ni pé àwọn elder yẹn àwọn ni wọ́n ti àǹtí wa wípé kó gbé ọmọ ẹ̀ wá sí ibi tí wọ́n ti ń ṣe ayẹyẹ àrẹ̀mọ yìí fún tádéníkàwò, wípé nítorí pé kò yẹ kí Queen Naomi kó jókòó sí ibẹ̀, wípé àwọn mọ nǹkan táwọn máa ṣe sí i. Bọ́tán máa ń tiẹ̀, ṣó yẹ kí ìwọ tira ẹ̀? Ṣé ìyá ọmọ ò sí láyé ni? Tó wá lọ tó ní pé ṣé wọn ò ní ṣe fún ọmọ tiẹ̀ ni? Imagine. Kí ló dé tó rí àǹtí wa Fashion kó wá? Ṣé bó náà bí ọmọkùnrin? Ó dẹ̀ ti bí ọmọkùnrin kó tó di pé ìwọ bí tiẹ̀. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé ìwà tí àǹtí wa wù, ẹ rí pé kò dáa rárá. Ẹ rí pé kò dáa. Wọ́n ní àwọn elder yìí, wọ́n láwọn náà ń ti àǹtí wa wọ́n láwọn náà ń kọ́ àǹtí wa ẹ̀ṣẹ̀ tó o ṣẹ̀ ò tí ì bọ̀ ń bẹ̀, o tún ti fẹ́ máa dá mi. Tó bá ṣàti jẹ́ ọ̀rọ̀ Queen Naomi báyìí, ẹ kì í fẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn. Ẹ kì í fẹ́ gbọ́ ọ̀rọ̀ Queen Naomi. Gbogbo nǹkan lẹ máa ṣe láti fi make sure pé nǹkan tí wọ́n fẹ́ ṣe fún Queen Naomi yẹn kò ṣeé ṣe. Bí a ṣe gbọ́ náà nìyẹn tán ní àwọn kan wọ́n rán àwọn èèyàn wípé kí wọ́n lọ da ibi Thanksgiving Queen Naomi rú. Ìgbà táwọn ẹni yẹn débẹ̀, bóyá Ọlọ́run Elédùmarè ó ti tẹ́lẹ̀ dè wọ́n, bó ṣe arrest wọn nìyẹn. Bó ṣe bẹ̀rẹ̀ sí fi ẹnu wọn tó fi jẹ́wọ́ iṣẹ́ ibi tán wá ṣe nìyẹn. Ẹ rí pé Ọlọ́run tóbi. Kò dẹ̀ sí nǹkan tẹ́ lè ṣe bàbá wa Erinlá ti wọ́n ní yín. Ìyá onífá ti wọ́n ní yín, ṣùgbọ́n ẹ listen. Ẹ gbọ́. Nígbà tẹ́ dẹ̀ ti listen yẹn, nǹkan tí ojú yín bá rí ẹ máa faradà ni. Nǹkan tó tiẹ̀ máa ń yà mí lẹ́nu, ọjọ́ wo lẹ rí kí Queen Naomi kán máa gbé ọ̀pá tẹ̀lé Queen Naomi rí? Ṣé ẹ rí kí Queen Naomi ṣerú nǹkan báyẹn rí?
because Queen Naomi wọ́n mọ nǹkan tó ń kárì. Nǹkan tó kárì ó ju pé kí wọ́n máa gbé ọ̀pá tẹ̀lé wọn lọ. Ṣé dandan ni kí wọ́n gbé ọ̀pá àṣẹ tẹ̀lé yín tẹ́ bá ń jáde? Ṣé dandan ni? Ẹ ṣáà ń ṣe fọ́rífọ́rí ìṣá kó ṣàfihàn pé ìyàwó kábíyèsí ni yín. Gbogbo àwọn kábíyèsí tá à ń rí àárí kó máa gbọ́pá àṣẹ tẹ̀lé wọn kiri. Àfi tó bá jẹ́ pé wọ́n ń lọ síbi event tó lápẹẹrẹ tí wọ́n lè lọ lẹ máa rí ọ̀pá àṣẹ. Ẹ ti wá sọ ọ̀pá àṣẹ ti wá sọ di nǹkan mi lórí social media. Every small thing ẹ máa ṣe fídíò ṣáà ni. Bẹ́ẹ̀ ń lọ ra nǹkan ní supermarket ẹ máa ṣe fídíò. Kí ló lè tó yìí? Èyí lágbára o. Èyí lágbára gan-an ni. Bí a ṣe gbọ́ nìyẹn o, tán ní àwọn elder kọ̀ọ̀kan tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ kábíyèsí dénúdénú. Wọ́n ní wọ́n warn kábíyèsí o. Wípé kó caution àwọn ìyàwó wọn yìí o. Kó má lọ jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ ní 1860 tún máa ṣẹlẹ̀ o. Kí ló ṣẹlẹ̀ ní 1860 ẹ̀yin èèyàn lé? Wọ́n ní nítorí pé àwọn olórí kọ̀ọ̀kan tí wọ́n ní tọ́mọ àwọn èèyàn bíi ilé ọba tán ti wá. Wípé kó má di pé wọ́n lọ máa gba ipò ọmọ tí ò ń ṣe tiwọn fún ọmọ tiwọn. Wọ́n ní ìtorí ẹ̀ ni wọ́n fi ń warn kábíyèsí wípé kán caution àwọn ìyàwó wọn yìí o. Wọ́n nítorí gbogbo ìwà tí àǹtí wa ń wù, wọ́n ní ó fi ara jọ nǹkan tó ti ṣẹlẹ̀ ní 1980 yẹn. Tí ọmọ ìyàwó tó fẹ́ gba ibi tí ó yẹ kí ọmọ ìyálé wà tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀, ipò ẹ̀. Wípé ìtorí ẹ̀ ni wọ́n fi ń warn àǹtí wa kó so ewé agbéjẹ́ mọ́wọ́. Kó jókòó síbi tí kábíyèsí bá fi sí, kó má lọ tẹ́. Nǹkan tá a gbọ́ allegedly tí wọ́n ní àwọn elder yìí sọ nìyẹn. Ẹ̀yin èèyàn lé. Torí ọ̀rọ̀ yìí ó ń rí bákan. Ó wá sí inú palace, ó wá gbẹ́bọ. Ó ṣẹbọ, ó yí padà, ó dìyàwó bàbá Wẹ̀rin ńlá. Ó dìyàwó bàbá Wẹ̀rin ńlá tán, ó jókòó ara ẹ̀ jẹ́. Ibi tí ò yẹ kó o nàgà sí ló ń nàgà sí. Ó ló fẹ́ jókòó sí ààyè Queen Naomi lọ́jọ́ tí wọ́n ń ṣe ẹ̀yẹ ọmọ ọba àrẹ̀mọ fún Tádéníkáwò. Kí ló dé? Ẹ̀yin èèyàn lé, kí ló dé? Kí ló dé táwọn èèyàn máa ń jíjà ẹ̀bi báyìí? Ẹ máa ja ìjà ẹ̀bi yẹn, ẹ mọ̀ pé ẹ jẹ̀bi, ẹ dẹ̀ kíá. Ẹ máa dájú. Èyí tá a gbọ́ ni o, allegedly o, àfi k'Ọlọ́run Elédùmarè kó ṣàánú àǹtí wa o. Ẹ̀yin èèyàn mi mo ṣe máa ń sọ, nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers mi. Mo fi gbogbo orúnkún mi méjèèjì báyìí, mo fi sórí ìkúnlẹ̀. Mo ní ẹ ṣé o, a dúpẹ́ o fún gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ́ ń like, tẹ́ ń share gbogbo àwọn gist mi. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á bá mi ṣàánú fún yín. Orúkọ mi ò yí padà o. Máṣọ́lá ni orúkọ mi, Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa, dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ó ṣe pàtàkì fún channel wa. Ẹ dẹ̀ má gbàgbé prize giveaway tó ń bọ̀ lọ́nà ní April 15. Ẹ jọ̀ọ́ yín tẹ́ bá ti send account number yẹn send ẹ̀. Mo tún máa pe àwọn orúkọ tí mo ti rí so that ẹ máa mọ̀ bóyá ẹ wà lára àwọn tí wọ́n ti send account number tí n bá ti ń ṣe gist yìí. Ẹ jọ̀ọ́ ẹ tẹ́tí sí orúkọ yín, àwọn tí mo rí account number wọn. Mo rí Adéníkẹ́ Síkírátù, Margaret Abísóyè Òkúnbánjọ, Ìdòwú Àlàbí Ìsámà, Fúnmi Abítóyè,
Olúwaṣeun Òní Àbíkẹ́, Julie Okunola, Fèyísayọ̀ Olùgbàdàn, Mary Ògúnkúnadé, Ìbíẹ̀rẹ̀ Sarah, Anita Ifemena, Alágbe Fátímọ̀ Àkànkẹ́, màmá mi tó dáa Grace Adélékè. Ẹ̀yin tí ẹ bá gbọ́ orúkọ yín, that means pé ẹ send account number yín nìyẹn. Màá tún post gbogbo àwọn orúkọ 20 people la mú, màá tún post ẹ̀ tó bá di lọ́la tí n bá ti post gist tọ́la. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share, like and subscribe. God bless you. Mashola Gist TV. Love you all.